kí wa káàbọ̀ sí orí ẹ̀kọ́ Bíbélì ọ̀sẹ̀ yìí pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run àti ní àwọn àlejò wa pàtàkì tí a ó jọ máa wo ọ̀rọ̀ Ọlọ́run nínú ọ̀sẹ̀ yìí. Ní apá ọ̀tún níbí oníkan nínú àwọn bàbá wa nínú Olúwa láti inú ìjọ wa ní Yewa Dapsey. Bàbá ẹ jọ̀ọ́ bá mi dárúkọ yín fún àwọn tó ń wò wá. Orúkọ mi ni Reverend Timothy Mufọlọ́runṣọ́ Ọláìwọlá láti St. Peter's Anglican Church Ṣàwọ́jọ Yewa North East Ajikinrin. Ẹ ṣé bàbá. Ẹgbẹ́ àlàáfíà mi bí mo ní kan náà àwọn màmá wa nínú Olúwa láti kan nínú àwọn ìjọ wa. Màmá ẹ jọ̀ọ́ bá mi dárúkọ yín fún àwọn tó ń wò wá nílé. Orúkọ mi ni arábìnrin Ògúntádé Rachel Táíwò láti ìjọ Anglican Church Commercial Yewa North East. Ẹ ṣé. Pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run, òní ní ọjọ́ ìsinmi kẹrin lẹ́yìn mẹ́ta lọ́kan. Májẹ̀mú pẹ̀lú Ọlọ́run alààyè, ó ní àkòrí tí a ti ń wò láti ìbẹ̀rẹ̀ ọdún yìí. Ẹ̀ka àkòrí wa lónìí ni ìdílé àti májẹ̀mú pẹ̀lú Ọlọ́run alààyè. À ń wo àwọn kòṣeémánìí fún ìdílé oníwàbí Ọlọ́run, òun ni ayọ̀. A ní ọ̀pọ̀lọpọ̀ ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí ó wà níbẹ̀ ní Genesis orí kọkànlélógún ẹsẹ̀ ìkẹfà, ibi tí Sarah ti sọ̀rọ̀ nípa ayọ̀ tí Ọlọ́run fún un nípa bíbí ọmọ. A lè rí nínú Genesis orí kẹrìnlélógún ẹsẹ̀ kẹfà sí ẹsẹ̀ keje, níbi tí Ábúráhámù ti jẹ́ kí ọmọ ọ̀dọ̀ rẹ̀ kó búra fún un nítorí ohun tí Ọlọ́run ti bá sọ kí ayọ̀ má bàa tán nínú ìdílé rẹ̀. Tá bá dẹ̀ wo Jòhánù orí karùndínlógún ẹsẹ̀ kọkànlá sí ẹsẹ̀ kẹtàdínlógún, Jésù bá wa sọ̀rọ̀ kan bẹ̀ yẹn. Bàbá wa ní Olúwa Rev. Ọláyíwọlá ẹ jọ̀ọ́ kà fún wa. Nǹkan wọ̀nyí ni mo ti sọ fún yín, kí ayọ̀ mi kí ó lè wà nínú yín, àti kí ayọ̀ yín kí ó lè kún. Èyí ni òfin mi pé kí ẹ̀yin kí ó fẹ́ràn ara yín gẹ́gẹ́ bí mo ti fẹ́ràn yín. Kò sí ẹnìkan tó nífẹ̀ẹ́ tí ó tóbi ju èyí lọ, pé ẹnìkan fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ nítorí àwọn ọ̀rẹ́ rẹ̀. Ọ̀rẹ́ mi ni ẹ̀yin ṣe, bí ẹ bá ṣe ohun tí mo pa ní àṣẹ fún yín. Èmi kò pè yín ní ọmọ ọ̀dọ̀ mọ́, nítorí ọmọ ọ̀dọ̀ kò mọ ohun tí olúwa rẹ̀ ń ṣe. Ṣùgbọ́n èmi pè yín ní ọ̀rẹ́, nítorí ohun gbogbo tí mo ti gbọ́ láti ọ̀dọ̀ bàbá mi wá, mo ti fi hàn fún yín. Kì í ṣe ẹ̀yin ni ó yàn mí, ṣùgbọ́n èmi ni ó yàn yín. Mo sì fi yín sí ipò kí ẹ̀yin kí ó lè lọ kẹ́ ẹ sì so èso, àti kí èso yín lè dúró, kí ohunkóhun tí ẹ bá béèrè lọ́wọ́ bàbá ní orúkọ mi, kí ó lè fi fún yín. Nǹkan wọ̀nyí ni mo pa láṣẹ fún yín pé kí ẹ̀yin kí ó fẹ́ràn ara yín. Ẹ ṣé bàbá ní Olúwa. Èròǹgbà wa lónìí láti ní òye ohun tí ayọ̀ jẹ́ nínú ìdílé, láti kọ́ni àwọn ohun tí ó ń mú ayọ̀ wá bá inú ìdílé oníwàbí Ọlọ́run. Ìfáàrà wa, ayọ̀ túmọ̀ sí fífi ìtẹ́lọ́rùn, àjọyọ̀ àti inú dídùn hàn sí èyí tí ó wáyé nípasẹ̀ ìdúróore, àṣeyọrí tàbí oríire tí ènìyàn ṣe, tàbí nítorí ìdánilójú àti rí ìfẹ́ ọkàn ẹni gbà nípa ti ẹ̀mí. Ó jẹ́ dídùn láti ọkàn wá tí ènìyàn ní láì wo àwọn ohun tí ó ṣẹlẹ̀ ní àyíká rẹ̀. Ibi kíkà wá ṣàfihàn àwọn orísun ayọ̀ àti ìdùnnú ènìyàn. Àmọ́ ṣá, Kristi ti kọ́ wa, ó sì ti ṣàfihàn bí a ṣe lè ní ẹ̀kúnrẹ́rẹ́ ayọ̀ nípa ti ara àti ti ẹ̀mí. A ó ṣe àgbéyẹ̀wò eléyìí lónìí gẹ́gẹ́ bí tí a kà. Jésù Olúwa wa ti sọ fún àwọn ọmọ ẹ̀yìn bẹ̀ pé òun fẹ́ kí ayọ̀ máa wà nínú wa ní ìgbà gbogbo nípa fífẹ́ ọmọnìkejì wa àti nípa ṣíṣe ohun tí ó tọ́ àti ohun tí ó yẹ. Adẹ́ni bí Ọlọ́run ti fi ayọ̀ sínú àwọn ìdílé kan, ìdílé Ábúráhámù, nígbà tí Ọlọ́run fún Sarah ní ọmọ ní ògbólógbòó ọjọ́ rẹ̀. Ọlọ́run yóò máa ràn wá lọ́wọ́. Bàbá wa Rev. Ọláyíwọlá, ìbéèrè àkọ́kọ́ ẹ̀mọ́ ní ṣàlàyé ohun tí ayọ̀ jẹ́ ní ìbámu pẹ̀lú ìgbé ayé ìdílé. Genesis orí kọkànlélógún ẹsẹ̀ ìkẹfà, àti kọ́ṣe àfiwé rẹ̀ pẹ̀lú Sámúẹ́lì kìíní orí kìíní ẹsẹ̀ karùn-ún sí ẹsẹ̀ keje. Gẹ́gẹ́ bí ìfáàrà, ayọ̀ túmọ̀ sí fífi ìtẹ́lọ́rùn, àjọyọ̀ àti inú dídùn hàn.
èyí tí ó wáyé nípasẹ̀ ìjíròrò àṣeyọrí tàbí oríire tí ènìyàn ṣe tàbí nítorí ìdánilójú àti rí ìfẹ́ ọkàn ẹni gbà. Tí a bá wá wo Genesis orí 21 ẹsẹ̀ 6, a rí wípé Sarah fi ayọ̀ rẹ̀ hàn nítorí nígbà tó ti sọ ìrètí nù lẹ́yìn tó ti di arúgbó tán, Ọlọ́run fún un ní ọmọ. Tá a bá fẹ́ ṣàfiwé rẹ̀ pẹ̀lú eléyìí tí a kọ sí Sámúẹ́lì kìíní orí 1 ẹsẹ̀ 5 dé ẹsẹ̀ 7, a rí wípé Hánà ó wà ní ipò ìyàgàn. Eléyìí kò jẹ́ kí inú rẹ̀ dùn rárá, àti nítorí pé orogún rẹ̀ pàápàá ó máa ń fi ọmọ yọ̀ ọ́. Ó a rí pé ìyàtọ̀ wà pẹ̀lú ohun tí a rí ní Genesis orí 21 ẹsẹ̀ 6 yẹn, níbi tí Sarah ti fi ayọ̀ rẹ̀ hàn nítorí ó bímọ ní ògbólógbòó, àti Hánà tí ó wà ní ipò ìyàgàn. A rí pé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà inú rẹ̀ ò dùn rárá. Ṣé bàbá wa ní inú Olúwa wípé ayọ̀ àti ohun tí kò jẹ́ kí ayọ̀ dé bá ìdílé kan. Ó gba lọ́dọ̀ gbogbo ìdílé tó ń wò mí lónìí pé ayọ̀ Ọlọ́run nípa ọmọ bíbí ni tàbí nípa nǹkan míì ni Ọlọ́run yóò fi bá ìdílé yín ní orúkọ Jésù. Ìbéèrè kejì mo fẹ́ bi màmá wa, wọ́n ní kí ni àwọn ohun tí ayọ̀ ọ̀run wà dúró lé lórí àti nǹkan tí ayọ̀ yé sábà máa ń dúró lé lórí lónìí. Ibi tí ènìyàn yà gan rere kan tàbí òkèjì, ohun tí Ọlọ́run kan ṣàdédé bẹ̀ wò. Ṣùgbọ́n ayọ̀ tọ̀run ó ju eléyìí. Kí ni ayọ̀ tọ̀run dúró lé lórí? Sọfináyà orí 3 ẹsẹ̀ 15 sí ẹsẹ̀ 17, àti Lúùkù orí 15 ẹsẹ̀ 6 sí ẹsẹ̀ 7. Kí ni ẹ̀rù kò sọ? Ohun tí ayọ̀ dúró lé lórí ní pàtàkì nínú ìwé Lúùkù orí 15 ẹsẹ̀ 6 sí 7. Etí ẹlẹ́ṣẹ̀ bá ronúpìwàdà, ayọ̀ wà lọ́run fún ẹlẹ́ṣẹ̀ kan tí ó ronúpìwàdà ju olóòótọ́ 99 lọ. Tí a bá wá fi wo Sọfináyà orí 3 ẹsẹ̀ 17 ẹni pé Ọlọ́run ayọ̀ wà ní ọ̀run ní ìkẹyìn níbi tí Ọlọ́run tó fi ṣe ibùjókòó. Ẹ ṣé màmá, níbikíbi tí Ọlọ́run bá wà, bóyá nínú ayé ènìyàn ni, bóyá nínú iṣẹ́ ènìyàn ni, ayọ̀ ó máa ń wà níbẹ̀. Pàápàá jùlọ nígbà tí a bá jókòó pẹ̀lú Ọlọ́run, tí a rí ẹni tí a kò gbà, tí a gbàgbọ́ láìrí, tí a rí lójúkojú, nígbà náà ayọ̀ wa yóò ti pọ̀ tó. Ó gba aládùúrà pé nílé ògo ìkẹyìn Ọlọ́run yóò ka èmi àti ìwọ yẹ wá. Àmín Jésù. Náà ohun ìbéèrè kẹta bàbá wa, wọ́n ní kí ni àwọn ohun tí ó lè mú ayọ̀ wà nínú ìdílé oníwà bí Ọlọ́run. Oríṣiríṣi nǹkan ní ayé fún ayọ̀ mọ́ lónìí, ṣùgbọ́n kí lẹ̀yin rò ó lè mú ayọ̀ nínú ìdílé oníwà bí Ọlọ́run? Tí a bá wò láti inú àwọn ọ̀rọ̀ Ọlọ́run tó tí a kọ sí ibi báyìí, orin Dáfídì orí 147 ẹsẹ̀ 9. Bákan náà, orin Dáfídì orí 147 àti Àìsáyà orí 8 ẹsẹ̀ 18. Gbogbo rẹ̀ ṣàlàyé fún wa wípé ìdílé tí ọmọ bá wà, ayọ̀ máa ń wà níbẹ̀, àti ìdílé tí ìfẹ́ tòótọ́ bá wà láàárín ọkọ àti aya. Bí kò bá tẹ̀ tí ì sí ọmọ, ṣùgbọ́n nítorí pé irú ìgbé ayé tí wọ́n ń gbé, ìgbé ayé àlàáfíà, a rí pé nínú ìdílé bẹ́ẹ̀ ayọ̀ máa wà bẹ́ẹ̀. Bákan náà, tí a bá wá wo ìwé Òwe orí 29 ẹsẹ̀ 10 dé ẹsẹ̀ 11, ó ń sọ fún wa wípé obìnrin rere tí ó bá wà nínú ilé, ó máa ń mú kí ayọ̀ Ọlọ́run kó wà nínú ìdílé bẹ́ẹ̀. Nípa báyìí, a máa múnú ọkọ rẹ̀ dùn. Ọkọ tí a bá sì múnú rẹ̀ dùn pàápàá, òun náà kò ní ṣe ohun tí ó máa mú ìbànújẹ́ wọnú ìyàwó rẹ̀. Ó túmọ̀ sí wípé nípa àfọwọ́sowọ́pọ̀ aya àti ọkọ nínú ilé, ó máa ń mú kí ayọ̀ kó wà nínú ìdílé. Ẹ ṣé bàbá wa nínú Olúwa. Ìbéèrè tí ó káàdì gbogbo ohun tí a ti ń sọ láti àárọ̀ ẹ̀. Màmá, wọ́n ní báwo ni a ṣe lè ní ànító ayọ̀ nínú ìdílé? Ní inú ìwé orin Dáfídì orí 15 ẹsẹ̀ 11 yẹn, ó sọ fún wa wípé ìdílé gbọ́dọ̀ mọ ọ̀nà ìyè tí í ṣe Jésù Kristi, nítorí ọ̀rọ̀ rẹ̀ wípé àwa yóò mọ òtítọ́, ọ̀dọ̀ yóò sọ wá di òmìnira. Ní Psalm 71:3 yẹn, ìyẹn náà sọ fún wa wípé nígbà tí ìdílé oníwàbí Ọlọ́run bá ní ìràpadà ọkàn láàárín ọkọ àti aya, ayọ̀ á bá inú ìdílé. Ìyẹn ní pé olórí ayọ̀ gbogbo wa, olórí ayọ̀ gbogbo àwọn tó ń wò mí, olórí ayọ̀ gbogbo àwọn tó ń gbọ́ mi, òun ni wípé kí Jésù tó jẹ́ ọmọ aládé àlàáfíà
nìkan ni ó lè fún mi ní ayọ̀ tí kò rọ́gbọ́n lé ohunkóhun. Ọlọ́run ò dúró de ohunkóhun láti fún ènìyàn ní ayọ̀. Nítorí náà, ẹ jẹ́ kí a tẹ̀síwájú láti fi àyè gbà á láti máa darí wa kí a sì lè ní ayọ̀ ní ayé yìí àti ní ayé tí ń bọ̀. Orí ọ̀fẹ́ Ọlọ́run kí ó tó fún wa lórúkọ Jésù. Ìfún ìrònú, àwọn ọ̀run máa ń yọ̀ nígbà tí ẹlẹ́ṣẹ̀ bá ń ronú pìwàdà. Ìyẹn ni pé Kristi ó jẹ́ ayọ̀ gbogbo wa nígbà tí ẹlẹ́ṣẹ̀ bá ronú pìwàdà. Ọlọ́run ayọ̀ yóò wà pẹ̀lú gbogbo àwọn tí ó ń gbọ́ wa tó sì ń wò wá lónìí. Lẹ́ẹ̀kan sí, a kí ẹ̀yin bàbá wa àti màmá wa lórúkọ Jésù. Àjíǹde ara yóò máa jẹ́ fún yín. Àkọ́sórí wa fún ọ̀sẹ̀ yìí, orin Dáfídì